tán bá ní wọn ó dìbò náà wọn á mú. ǹjẹ́ ẹ sọ fún aláàárọ̀ ẹ̀ ní pé Alhaji Abidin Ojiogbe wọn ṣe acting chairman ni àfi wọn délé ni. tẹ́lẹ̀ àbí. bẹ́ẹ̀ ni ngbà dẹ̀ fi wọn délé tá a rí èèyàn lè délé fọdún mẹ́wàá o. sá. èèyàn lè délé fọdún mẹ́wàá bí bàbá yẹn lómi. bẹ́ẹ̀ ni tí ìjọba ẹ̀ bá tẹ́ wa lọ́rùn. ìjọba rẹ̀ wọn tẹ́yìn lọ́rùn. ìjọba wọn ní kíní Abuja ní national headquarter wa. ok. Katsina ní Alhaji Ojiogbe ti ń ṣe ìjọba. bẹ́ẹ̀ ni ọmọ south west ní. ṣé igun MC Olúọmọ lẹ́wà àbí Bàrúwá MC Olúọmọ ni. gbogbo ayé ló sì mọ̀ pé MC Olúọmọ ó dà pé ó fara mọ́ ẹgbẹ́ kan tó jẹ́ ẹgbẹ́ òṣèlú kan APC. ẹ̀yin nìsín ṣé ẹgbẹ́ APC lẹ́ ń ṣiṣẹ́ fún ni àbí PDP. PDP ní èmi oúnjẹ ní gbogbo ọmọ ẹgbẹ́ mi lọ́yọ̀ state rí. ok ẹ ṣe PDP nsàlẹ̀ APC lókè. lágbára Ọlọ́run. bẹ́ẹ̀ ni. ó ti dà. ṣé ẹ mọ̀ pé ẹgbẹ́ yìí ẹgbẹ́ NURTW yìí wọ́n ti ìjọba àpilẹ̀ ọ̀ ti gbẹ́sẹ̀ lé. bẹ́ẹ̀ni. wọ́n prescribe ẹ̀ pé tó kẹ́ ẹ má ṣiṣẹ́ mọ́ gbà. òun náà la ṣe ń bẹ ọlọ́lá jùlọ gómìnà wa. ok mo ń gbọ́ yín. kàn sí wa sílẹ̀. kàn sí yín lẹ̀. bẹ́ẹ̀ni láti bẹ̀rẹ̀ iṣẹ́ wa. ṣáwò tá wà pé irú ẹ̀ ti ṣẹlẹ̀ ní àwọn bòmíì. bíi stéètì mẹ́rin ló ti ṣẹlẹ̀. àwọn stéètì wo. bíi Ondo Ògùn àti Èkó stéètì mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n ti padà. torí ìbẹ̀rù tirú àwa ẹni pé kálàáfíà jọba. pẹ̀lú ògo Ọlọ́run àlàáfíà ti dé. mo jẹ́ oyè yín lẹ́ẹ̀kan pé àní mo tún dúpẹ́ lọ́wọ́ gọ́vnà wa lẹ́ẹ̀kan sí i. tó bá ṣe gómìnà míì ló wà ń bẹ̀ lásìkò yìí àìmọye ẹ̀mí ni a ti ṣòfò. now nígbà tẹ́lẹ̀ yìí ni wọ́n fà kalẹ̀. okay sir. ibo lẹ fẹ́ ti Alhaji Abidin Ojiogbe sí. ẹyọ kan ní National Union. ẹjọ wà ní. lágbára Ọlọ́run ẹyọ kan náà ní National Union ò pé méjì. sábẹ́ yín wọ́n wà báyìí. n tó ṣẹlẹ̀ ní wípé ẹni tó bá ti ṣe ìjọba rí tó ti kúrò ń bẹ̀ ara àwọn leaders ẹgbẹ́ náà ni bẹ̀ẹ̀ kán mọ̀ pera wọn ní ntí wọn jẹ́ fáwọn ọmọ ẹgbẹ́. tí wọn ò jẹ́. bẹ́ẹ̀ ni kí wọn ò jẹ́. bẹ́ẹ̀ lókè o wọ́n fáwọn ní tẹ́sọ́rà l'Àbújá wọ́n fáwọn kìnnì kan níbì kan nọ kò sí ní tó jọ. bọ́ ẹ gbà pé leader ẹgbẹ́ ni wọ́n ẹ̀yin mẹ́ta o. àwa mẹ́ta náà yàn tá a jẹ́ delegate ní Ọ̀yọ́ state ń bí sí Àbújá sí national headquarter. ṣé fún ìbò tó gbé MC Olúọmọ wọlé. bẹ́ẹ̀ ni ta làwọn náà. èmi jẹ́ kan ń bẹ̀ Alhaji Lateef Ọpẹ́yẹmí jẹ́ kan Alhaji Demola Ìbàràpá Adéoyè òun náà jẹ́ kan. ẹ̀yin mẹ́ta yẹn ni. bẹ́ẹ̀ ni. ẹ̀yin lẹ di ẹgbẹ́ mú báyìí. lágbára Ọlọ́run. so ẹ gbà yí pé Alhaji Abidin Ojiogbe Alhaji Alubankudi Alhaji olówó pósí àgbà ẹgbẹ́ gbogbo wọn. mi dà pé Alhaji Ojiogbe ó ti ṣe acting rí. ok. tẹ́ ẹ̀ bá dẹ̀ ti lè ṣe. mo fẹ́ kẹ́ ẹ ṣàfọ̀mọ́ àwọn àárín yẹn kó yé gbé yẹn ní o. ó ti ṣe acting chairman rí. tẹ́ ẹ̀ bá dẹ̀ ti lè ṣe kódà kéèyàn lóṣù kan ń bẹ̀. ok. alága ni ó ti ṣe ó ti kúrò ń bẹ̀. ok. ajede mọ jẹ mí sí ni. ìwọ̀nba ló mọ̀ èrò pọ̀ ńlẹ̀. èrò pọ̀ ńlẹ̀. èrò ti pọ̀ jù. ẹ̀yin ló kàn báyìí. lágbára Ọlọ́run. ẹ̀yin ló kàn. lágbára Ọlọ́run. ẹ rí i pé mò ń tẹnu mọ́rọ̀ àlàáfíà. ok sir. torí pé tí ìbá ní káwọn ará lè mọ̀ pé báyìí mo fẹ́ lè mọ̀ rínú ọ̀pọ̀lọpọ̀. mo tún sọ fún ilé ẹ̀kan sí pé orúkọ mi ni Síkírù Àṣìṣì Sọlá aka Ọmọlúàbí tí ẹ bá wá sọ́fíìsì wa ń bẹ̀ yẹn. ǹjẹ́ ẹ ti gbé gbèsè yàtọ̀ fún lórí pé ẹ ti ẹ̀ àmọ́ àpì. sìgá à ń ṣe nǹkan kan yẹn kò sí ní lọ́dọ̀ tí yín. bẹ́ẹ̀ ni. yàtọ̀ sọ̀rọ̀ orí rédíò ìgbésẹ̀ wo lẹ gbé láti bá ìjọba sọ̀rọ̀. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a ti kọ lẹ́tà sí wọn bí ẹ̀ẹ̀mejì and then ìgbà tẹ́mi jẹ́ oyè ní Sásá wọ́n wá ń sí ọjà Sásá yẹn gọ́vnà Mákindé wá síbẹ̀ ẹni tó jẹ́ sẹ́ríkì Sásá ibẹ̀ ló ti fà mí lé gọ́vnà Mákindé lọ́wọ́ báyìí. ok. gọ́vnà dẹ̀ fà mí lé Alhaji SA lọ́wọ́
Alhaji Rasidi Adéwálé ẹsẹ̀ ó fà mí lé lọ́wọ́ bá a ṣe ráyè sọ̀rọ̀ òun nìyẹn pé kán dá iṣẹ́ wa padà fún wa ní abẹ̀bẹ̀ ní àṣẹ àlàgídì kankan àmọ́ ìgbésẹ̀ tí àwọn ará wa ti gbé lọ síwájú a ní láti pè ìjọba lẹ́jọ́ abẹ́ wọn la wà àná ní stéètì wọn kí n la fẹ́ mọ́ bá wọn dìmú sí bí ó ṣe pé ká bẹ̀ wọ́n láti dá ìjọba wa padà fún wa. ilẹ̀ fi ń rọ̀jọba. bẹ́ẹ̀ni. ṣé wàá rí àpẹẹrẹ pé yóò ṣeé ṣe torí ọ̀rọ̀ PMS yìí ń tàwọn èèyàn lọ́rùn. ìdánilójú mò ń sọ ẹ ti rí ìdánilójú lọ́dọ̀ ìjọba. pé a ṣe ṣe. pé yóò ṣeé ṣe. ẹ mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run wọ́n gbọ́dọ̀ sí wàhálẹ̀ tàràwà náà ṣiṣẹ́ fún wọn. ẹ̀ náà wà pẹ̀lú gọ́vnọ̀ ó dá yín lójú pé ọkùnrin ṣé fáìsì yín ló dúró sẹ́gbẹ̀ẹ́ yín. bẹ́ẹ̀ni. ẹ̀yin náà ẹgbẹ́nu sí ìgbà tí a máa ẹgbẹ́nu sí dìbò kínní yìí. ìgbà tá a máa dìbò èmi pẹ̀lú Honorable Akeem Ige àjọṣepàdé ni a kúrò ńbẹ̀ a lọ sílé ambassador Taofeek Karapaja ìbókù ọ̀túnlá àti gbogbo wa òdìlé gọ́vnọ̀ deputy governor ló kọ́ gbà mí lálejò nílé gọ́vnọ̀ adéjókòó àti Mukaila Ọ̀sìnárì àtọ̀túnba Ṣèyẹ Fámojúrò àti dọ́bùtì àti ẹ̀sẹ̀ jáun sọ̀rọ̀ rẹ̀ tí gọ́vnọ̀ fàmílé lọ́wọ́ yìí gbogbo wa ládìjọ́ jókòó ní ìbò election kọ̀túnlá adéjọ́ sì pàdé ìpàdé yẹn kò parí ńjọ́ yẹn bẹ́ẹ̀ Mukaila jẹ́ kó yọ wípé àwọn tán dé o àwọn National Union ni tí wọ́n máa yin àwọn ń bọn káàkiri nígbà election tí wọ́n àdẹ̀rán àwọn lẹ́wọ̀n pé ṣe báwọn kan ní union tán kó bọ́n bọ àwọn lọ́jọ́ àwọn eléyìí ò sí ń bẹ̀ àjọ kúrò ń bẹ̀ àjọ jáde lọ ni àtìgbà yẹn àpadà lẹ́yìn gọ́vnọ̀ Mákindé títí dàárọ̀ yìí kán lọ wojọ́ tán ń búra fún wọn ní Liberty ẹjọ́ wà ń bẹ̀ ni lágbára Ọlọ́run ẹ sinmi kí nǹkan bàjẹ́ rárá o rárá o ìpè padà máa kó bọ kí mọ kádà wọ́n bá kí wo ìjọ yẹn wọ́n á rí bójú ṣe ń rọ̀ tó pẹ̀lú white handkerchief wa ẹdúró tí wọn ẹdúró ń bẹ̀ ni làwà ń bẹ̀. fáìsì bó ṣe fáìsì ni a pè torí ẹni wọ́n kàn fààyè bẹ́ẹ̀ báyìí ni ẹ̀ tí dìbò ẹgbẹ́nu sí máìkì yìí ẹ kí àwọn ará lé. orúkọ tèmi ni Olúwaṣeyì Fúnmi Aṣíwájú Salaudeen. fìlà tẹ́ tún dé wáyé gan fìlà gómìnà Ṣèyí Mákindé second term. yes so yìí for second time. èmi náà ní bẹ́ẹ̀. ọ alágbára báyìí yàtọ̀ fún tí olóyè Síkírù Azeez ti sọ ìhàwó lẹ́kọ̀ọ́ sí ọ̀rọ̀ pé kí wọ́n dá union padà ní Ògùn mo mọ̀ pé lógùn state wọ́n ń pín ọjọ́ láti ṣiṣẹ́ ni gọ́nbà sí wàhálà kálukú lè jẹun torí mi ò rò pé nǹkan rí ń bẹ́nu kí ìyẹn máa sákì jẹ́nìkan gbàjọba wá sápò ńlẹ̀ ẹ̀ ó tọkọ̀ ó ṣe gbogbo ẹ̀ tọ́kẹ́yìn ò ní balẹ̀ irú iṣẹ́ òrìyàn máa ṣe tọ́kọ̀ rẹ̀ balẹ̀ tí iṣẹ́ wa nù. ẹ dákun Alhaji Wasiu Tọ̀míwá àdìjọ wà náà ni. Alhaji Wasiu Tọ̀míwá bẹ́ẹ̀ni Tọ́mì àjọ wà nú ẹgbẹ́ yìí náà ni. ẹjọ wà náà ni. bẹ́ẹ̀ni wọn à dúró ń bi kí nǹkan bàjẹ́ tó tún wọ́n bá dúró ń bi kí nǹkan bàjẹ́ mo jẹ́ kó yé yín wípé àní 99 tí àwọn kan bá ń ṣèjọba lọ́wọ́ àwọn kan ò lè kóra wọn jọ wípé ọmọ ẹgbẹ́ làwọn bẹ́ẹ̀ kẹ́ ẹ ṣe jáde tàbí yìí. láéláé ibi tá a ṣe ń ṣèpàdé yẹn àtó bẹ́ẹ̀ wọ́n á ti kó bọn káàdà wá síbẹ̀ bẹ́ẹ̀ gọ́fúnà fààyè gbà wá àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹ sọ ni pé kí wọ́n tún wá fààyè gbà yín sí i. bẹ́ẹ̀ ni. ọ̀dà láàrin ìṣẹ́jú díẹ̀ ẹ rí wísí díẹ̀ sí nǹkan tí wọ́n ti sọ. ṣe rí ọ̀pọ̀ ọ̀rọ̀ ọ̀kọ́ agbọ̀n kí Ọlọ́run Lédùmarè kó ṣe wá bá ṣe ń fẹ́. ìjọ tí amíti gọ́fúnà last ó lóun mọ àwọn union tòun àwọn náà sì mọ òun pé ká lágbára Ọlọ́run ebi ò ní pa wá yàálẹ̀ tọ̀sán tààrọ̀ kò ní jẹ wá àmọ́ lẹ́yìn ìgbà náà ni wọ́n tún create another fashion tó jẹ́ PMS tí wọ́n ní kí gbogbo kóra papọ̀ àmọ́ along the run àwọn olórí ẹgbẹ́ tiwa tó jẹ́ National Union wọ́n ní ká má join wọn pé union yàtọ̀ sí PMS tó wáyé pé àwọn làwọn bá fi igi wa lọ́lẹ̀ ibi táwọn bá fi wá sí ni kí iyọ̀ wa kó somi sí nítòfà tí àwọn òfin tẹ̀lé wọn lọ́ngbà yẹn nìyẹn
ìdí ẹ̀ ṣe pé ìbínú ló bá dé àbí jà. ó sì já o gbogbo wa ń pàdé ara everybody ń pàdé ara wọn jọ ń sọ̀rọ̀ kò sí ìrànkàn tó wà ń bẹ̀ bí wọ́n bá dé gbòòrò tí wọ́n dé fìlà débẹ̀ sí wọ́n sì lórí mi ni kò sí gbòòyìn yẹn mọ́ ní tí ọ̀gá mi fi ń dúpẹ́ lọ́wọ́ gọ́fúnà Ṣèyí Mákindé nìyẹn pé kò sí pé nígboro bọ́ọ̀bọ̀ pa òbò lẹ́sẹ̀ kò sí bẹ́ẹ̀ mọ́ àdúpẹ́ pé àlàáfíà ó jọba so tèmi kan rí bẹ́ẹ̀ ni pé kí àwọn ọ̀gá pẹ̀lú nìkan ti bá gọ́fúnà rìn kí gọ́fúnà ò síjú àánú wo NRTW kó dáa padà torí àwọn tó wà ń ta àwọn tó jẹ́ ilé tó wà ń ta àpọ̀jù àwọn tó wà nílé lọ àwọn abákan ń bẹ̀tẹ̀ pé rìtáámẹ́ǹtì union àbí awakọ̀ òní union àwọn abákan ti wọ amọ́tò tó ti sú wọn tó wọlé amọ́tò rẹ̀ pé ọ́fíìsì rẹ̀ kọ́ wà kó máa gbowó oṣù àwọn àbáyẹn wọn ò rí bí yẹn kan wọn kàn ń rìn káàkiri ni nítorí ká àwọn olórí wọ́n fa Alhaji Sikiru ọmọlúwàbí kalẹ̀ bí wọ́n bá débẹ̀ yóò lè mójútó gbogbo ìyà tí ń jẹ àwọn ọmọ ẹgbẹ́ tó kù. tí àwọn tó ti ṣe awakọ̀ yẹn náà wọ́n ti dàgbà wọ́n dàgbà tí wọn ò rí ẹ̀ka ṣe mọ́. ẹ bá wò tá ń bẹ ní sẹ́ẹ̀rì gbogbo wọn àgbàlagbà. tó ẹbí alẹ́ ò ní pa gbogbo wa. àmì o ẹbí alẹ́ ò ní pa gbogbo wa. tí àwọn yẹn àwọn tó kú wa wọn ò sì wó bẹ̀. wọn ò sì wó bẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ nípa ìpínlẹ̀ Ògùn ó dà pé ibẹ̀ yẹn PMS wà ń bẹ̀ NURTW wà ń bẹ̀ rita náà ń ṣe tiẹ̀ kò sí pé wọ́n ń kọlura wọn inú òkúkú gbà láàyè ògbà tó bá jẹ́ pé kò sọ̀rọ̀ àlẹ́ rẹ ní kí ilé tí ń bẹnu ẹgbẹ́ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjọba gan lè mọ̀ ronú pé wọ́n fẹ́ dá PMS sílẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ jàgídíjàgan tí àwọn tó ti lẹ̀ mẹ́gbẹ́ yín la tí èèyàn mọ̀ bọ̀ tẹ́ mọ̀ bọ̀ lọ́nà táwọn èèyàn mọ̀ kó gbálé táwọn èèyàn mọ̀ sá lọ gbogbo yẹn ló bà ọkọ̀ ẹgbẹ́ yín jẹ́ látẹ̀yìnwá bẹ́ẹ̀ bá wá ti pé ìwà yín ó padà tí ò ní sí wàhálà tó rà tí ń gbádùn àlàáfíà àgbọ̀n wọn yìnbọn pẹ́ nìkan àgbọ̀n mọ́ gbàbì kan mọ́ lásìkò tí ìtura ti ń dé bó bá sì jẹ́ pé ẹ ti dọ́dọ̀ ìjọba dá yín lóhùn kò sí láì fi ń bẹ̀ ṣùgbọ́n kálàáfíà ìjọba ń pè ní Ọ̀yọ́ òun làwa ń fẹ́ kí lẹ́bàdàn sì mọ́ dàrú bẹ́ẹ̀ bá ń ṣe tí tẹ̀ ń pawó wọlé àwọn ìyá lọ́jà tí ń bẹ níbi ọjà ẹ jẹ́ wọn tajà tiwọn náà kì í ṣe ká wá kó mọ́tò mẹ́jọ sẹ́yìn ká mọ lọ wá ẹ má dúró lójú ọ̀nà ká mọ kẹ́gbà bò wọ́n ká mọ ọ̀nà wọn mọ ilé ẹ̀ wọ̀gbẹ́ èyí ò ní jẹ́ kọ́kàn aráàlú ọba lẹ̀ àbẹ́ni wọ́n yìnbọn tí bọ́n lọ bọ́mọ tiẹ̀ ṣé wọn ò mọ dunnú pé ẹnìkan ṣẹgbẹ́ union ìyẹn ò ní ṣeé ṣe àátúnrọ̀ yín lẹ́ẹ̀kan sí ni ìyẹn wà lọ́wọ́ ìjọba àwọ̀ láṣẹ ìjọba aláṣẹ ń bẹ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà Olúṣèyí Abíọ́dún Mákindé wọ́n bá gbọ́rọ̀ yín rò déédéé bí wọ́n bá sì gbàrú náà lágbára kankan lórí ẹ̀ jẹ́ pé tọ́lọ̀ máa wá ní orí bẹ́ẹ̀ ńkọ́ ẹ mú ọ̀rọ̀ àlàáfíà lọ́kùnkúndùn kẹ́ ẹ sì wá bí àlàáfíà ó ṣe jọba láàrin gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín ní ọmọ ẹgbẹ́ nítorí pé tí mo rí ń bẹ ní ìsìn ni pé ẹ̀yin àti Alhaji Èjì Ogbè ẹ gbọ́dọ̀ jọ ṣèpàdé pọ̀ kálàáfíà ọ̀jọba kó mọ̀ sí fáṣẹ̀ mọ́ àti fáṣẹ̀ Bàrúwá ni àti fáṣẹ̀ kan ni ẹ ṣe ṣèpàdé kí Ogbè ọjẹ́ ọkàn kẹfẹ́ nìkan wájú. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí ìyẹn àwa ò ewúrẹ́ òpó wọn sọmọ ìyá àgùntàn àwa lọ sọ́dọ̀ aishif ìyẹn Ṣìfàjíbọ́lá adébẹ̀ Alhaji Èjì Ogbè dé báyìí láti wá bá wa sọ̀rọ̀ tán ní akọ rìpọ́ọ̀tù wa wọ́n wà nù ẹni tá a rán sí gọ́fúnà náà àdẹ̀kọ rìpọ́ọ̀tù wa àkọlọ̀ fún wọn wọn Alhaji Èjì Ogbè sọ páì sára wọn ọ̀dà tó bá jẹ́ báyẹn àwọn ní ìsara tiwa o Bàrúwá ni wọ́n àgbẹ̀dẹ làwa o Yàsín làwa o MC làwa àwa làwa ní national headquarter káwọn náà lọ́ máa ṣèjọba wọn bí tán wà lọ́hùn